Kabaola àdúrà ó gbà lókè ni a máa lọ. Ó ti kọ́ wa ní oògùn yìí rí, tá a bá nóòtì ẹ̀ dáadáa, ó ti kọ́ wa lóògùn yìí rí. Ìmùlẹ̀ àwọn àgbàlagbà ni. Bàbá kan wọ́n táàgì mi lórí fídíò kan, ó di fídíò méjì tí mo ti rí báyìí táwọn èèyàn kan táàgì mi tẹ́ jẹ́ àwọn followers mi, níbi tí ìyá mi kan ti ń sọ̀rọ̀ pé ìmùlẹ̀ dáa, ìmùlẹ̀ ò dáa, ìmùlẹ̀ àwọn àgbàlagbà dáa, ìmùlẹ̀ àwọn àgbàlagbà ò dáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti padà táàgì mi lórí ẹ̀ pé kí n sọ̀rọ̀. Àwọn bàbá kan tẹ̀sí mẹ́sẹ̀jì mi lórí WhatsApp pé kí n jọ kí bá wọn sọ̀rọ̀ lórí ìmùlẹ̀ pé ṣé ó dáa àbí kò dáa. Lórí ti ìmùlẹ̀ iṣẹ́ tó dáa ni. Ẹni kò máa sọ fún wa pé ìmùlẹ̀ dáa lára, ṣùgbọ́n ìmùlẹ̀ wa póríṣiríṣi. Àwọn ìmùlẹ̀ tán fi ń bá àwọn àgbàlagbà pín ó wà. Tẹ́lifí bá àwọn àgbàlagbà ní májẹ̀mú pé ókè o, tẹ́ bá ṣe nǹkan báyìí o, nǹkan báyìí lèmi náà máa ṣe tí màá máa fún yín, ó wà dáadáa. Àwọn ìmùlẹ̀ tí àwọn àgbàlagbà fi ń dá àyàn mọ̀, òun náà wà dáadáa. Tó jẹ́ pé téèyàn bá wà láàrin igba èèyàn, tí nǹkan burú bá fẹ́ ṣe àwọn tó wà ń bẹ́ẹ̀, àwọn àgbàlagbà lè yọ ẹni yẹn kúrò láàrin ẹ̀ pé ọmọ wa lélẹ̀ o, àpẹ àmì wa ti wà lára ẹ̀, tá a yọ kúrò ń bẹ́ẹ̀. Àwọn ìmùlẹ̀ táwọn àgbàlagbà fi ń dáhùn tó jẹ́ pé téèyàn bá já ìwé á máa jẹ́, tó bá wá ìgbò á máa dáhùn. Kò sí nǹkan tó lọ ẹni yẹn bá lò, á máa ṣiṣẹ́ dáadáa. Àwọn àgbàlagbà ò ní gbọ́wọ́ lé wọn, ní disturb ẹ̀. Kódà ìmùlẹ̀ kan wà táwọn bá wá kọ́, mo ti gbàgbé orúkọ ìmùlẹ̀ yẹn, tí mo bá sì túwé kan mo sì máa fún wa. Ìmùlẹ̀ yẹn téèyàn bá ti lè lò, tí èèyàn bá mú ẹjọ́ èèyàn lọ sínú ẹgbẹ́ àjẹ́, tí wọ́n bá mú ẹjọ́ èèyàn lọ sínú ẹgbẹ́ ìtàn lọ fẹjọ́ sùn àwọn àjẹ́ pé alágbájá yẹn bá mi ṣe níbi, ẹni tó mú ẹjọ́ lọ yẹn gangan làwọn àgbàlagbà náà díù pẹ̀lú. Ìmùlẹ̀ kan wà tó ń ṣe irú iṣẹ́ yẹn. So ìmùlẹ̀ póríṣiríṣi. Ìmùlẹ̀ aṣínà, ìmùlẹ̀ ọ̀wọ̀ àwọn àgbàlagbà, ìmùlẹ̀ pé ókè o ò ní kankan ṣe pẹ̀lú àwọn àjẹ́, ò ní kankan ṣe pẹ̀lú oṣó, ṣùgbọ́n tó bá ti lò ó, kò sí nǹkan tó bá ń ṣe nínú ayé, àwọn àgbàlagbà ò ní disturb ẹ, àwọn àjẹ́ ò ní oṣó kankan ò ní disturb ẹ, àgbàlagbà àwọn àjẹ́ kankan ò ní disturb ẹ. Ìmùlẹ̀ ajẹ́gùn wà pé tó bá ti lè lò ó, irú eléyìí tó fẹ́ fi kalẹ̀ báyìí ó ṣe ìmùlẹ̀ ajẹ́gùn, ó dẹ̀ ṣiṣẹ́ káwọn àgbàlagbà mọ́ disturb èèyàn. So oríṣi bọ̀ bó ṣe máa ogun yìí dájọ́ kí n kọ́kọ́ dúró pẹ̀lú bí a máa padà ṣe fídíò mi lórí ọ̀rọ̀ ìmùlẹ̀. Ibi tá a bá ń sọ̀rọ̀ àwọn ìmùlẹ̀ wọn rí mìkín, àwọn ìmùlẹ̀ atáyéṣe, ìmùlẹ̀ àjẹ́ ọ̀run, ìmùlẹ̀ oníbodè, ìmùlẹ̀ orígbèmí àjọ, àwọn ìmùlẹ̀ nìyẹn, ìmùlẹ̀ ìyákéré, ìmùlẹ̀ ọ̀sánpọ̀n gẹrígẹrí, bẹ́ẹ̀ lọ, àwọn ìmùlẹ̀ nìyẹn. Àdúrà ó gbà. A lọ wá eléyìí náà wa ló pọ̀ o, ìmùlẹ̀ ni ó ṣe dáadáa. Ó dẹ̀ sọ fún wa pé ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà, oṣù mẹ́fà la máa ń rì níwò ẹ̀, ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà. A lọ wá ẹyẹ ọ̀m̀bẹ̀ ẹyọkan, ẹyẹ ọ̀m̀bẹ̀ kékeré ìkòjú báyìí lọ́dọ̀ àwọn lẹ́kùlẹ́jà, a fi sínú apẹ̀kọ̀ lórí atari kan, a wá jò. Ìmùlẹ̀ ni o, ìmùlẹ̀ ni ó ṣiṣẹ́ ìmùlẹ̀ aṣínà, ó ṣiṣẹ́ ìmùlẹ̀ ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà, ó dẹ̀ ṣiṣẹ́ ajẹ́ ògùn, ìmùlẹ̀ ajẹ́ ògùn, tóògùn àfi máa jẹ́ lára èèyàn, tóògùn ò ní sùn sínú èèyàn, kódà kì í jẹ́ káwọn àgbàlagbà rí inú èèyàn. Pé wá ń plan pé tó bá di ọ̀túnla mo fẹ́ lọ sóríire níbì kan, àwọn àgbàlagbà á ti wá rí inú ẹ̀, wá ti mèrò ọkàn wá ba ọbẹ̀ yẹn, wá ba plan yẹn jẹ́. Ìmùlẹ̀ ilé tó bá ti lè ṣe, àwọn àgbàlagbà ò ní rí inú ẹ̀. Bẹ́ẹ̀ ni. Báwo la ṣe ń lò tá bá ti jó tán? Tá bá ti jó tán tá lọ, kò jù bẹ́ẹ̀ lọ o. Ẹyẹ ọ̀bẹ kan, atari kan, tá bá ti wá jó tán, a wá fi sin ìdodo wa báyìí, a wá fi sin ráǹdì, a sì gbẹ́ ráǹdì ìdodo wa, a wá fi pa. Ìjókòó tó bá kù yẹ, a wá fi sin ọrùn ọwọ́ méjèèjì. Ẹni tó bá yẹ pé kò lè sin ọrùn ọwọ́, bí àwọn máa wò pé àwọn èèyàn máa wò ẹ́ pé o ti sin gbẹ́rẹ́, o lè da ìjókòó tó kù yẹ, o lè dá sínú epo pupa, o mọ̀ lálẹ́ lẹ́kọ̀ọ̀kan. Tested confirm ni, ẹja lọ dán wò, kẹ wá fún mi lábọ̀, àdúrà ó gbà. 07031 31 26 57 or 07031 83 45 83 nọ́mbà mi tí ò yí padà. Mo ń bọ̀.